lórí ọ̀rọ̀ símbòsímbò olúwa gbọ́ ọpẹ́ wa bẹ́ẹ̀ ṣe wọnú DM mi ni mo rí gbogbo tẹ̀sí ń sọ pátápátá ni mo rí nínú DM mi mo sì ti sọ pé mo máa play voice note àwọn voice note kan àmọ́ mo decide láti máa play voice note yẹn ni ó yẹ kí n ka àwọn nǹkan kan sétí yín ó yẹ kí n ka àwọn kan sétí yín bọ̀ kàkà kémi lọ sí òbòǹtè mi èmi ò yà sí oṣó ráńpẹ́ oṣó fẹ́rẹ́fẹ́ oṣó ráńpẹ́ oṣó tí ò ga ni lára ráńpẹ́ màá rárá ṣe mo rí àwọn tó bá ń fi oògùn lẹ̀ fún yín oògùn síbò lẹ̀ fún yín wọn kì í fún original lẹ̀ fún yín ẹyẹ máa ti abẹ́bọra yín lóbò kiri mo rí bàbá kan kábíyèsí bàbá oníṣègùn ni wọ́n kódà mo mọ̀ wọ́n ìgbà tí mo lọ sí board àjọpàdé board ṣó ti yé yín wọ́n wá fi iṣẹ́ símbò kan lẹ̀ mo wá ráwọn síbẹ̀ símbò yìí I could have even go inside there kí n lọ sínú DM wọn kí n lọ bá wọn sọ̀rọ̀ bọ́ mo rí pé iṣẹ́ yìí ò pé so kò jẹ́ kí n sọ nǹkan kan tó òwà kan máa sínra ẹ lóbò lọ ni ó fi jẹ́ kí wọ́n máa go viral ó jẹ́ kí wọ́n máa polówó ọjà wọn ni torí kò pé ìgbà tí mo rí báyìí torí kò pé orí ìrọ̀ akékèé tó fi ibi tó ti ń tàyàn yẹn àti kinní kan kinní yóò pè ìdákẹ́ ń bẹ torí mo mú pípé ẹ̀ tí òun sọ tọrọ fún yẹn ni kí wá àwọn kan wá wọnú DM mi wọ́n sọ̀rọ̀ lady kan sọ wípé ìgbà tóun wà ní school náà mú òun lọ sílẹ̀ tápà lọ sí òbò tó ń bá wo fídíò mi nìsín àwọn àpá ọ̀rọ̀ àwọn ni mò ń sọ ó yẹ kí n play torí bẹ́ẹ̀ tí n bá mi sọ̀rọ̀ ni mo screen record gbogbo tẹ́ ń sọ àmọ́ mi ò ní play voice note yẹn ṣé ẹ mọ̀ tí mi fi ní play voice note yẹn torí wípé èmi máa ń sọ fún yín pé mi ò wá sọ̀rọ̀ nítorí pé mo fẹ́ káwọn èèyàn kàn follow mi àbí kàn wo fídíò mi mo wá sọ̀rọ̀ nítorí pé mo fẹ́ kẹ́ ẹ kọ́gbọ́n bẹ́ẹ̀ ni iṣẹ́ tèmi gbé lọ́wọ́ ni ìyẹn lọ bẹ́ẹ̀ ó wá ní ó ti wá síbò yìí ọ̀tọ̀ ti wá sí òbò yìí tẹ́tẹ̀lẹ́ tí ó ti sùn bò ó máa ní relationship ṣẹ̀ ṣì máa ń wọ ọdún kan ó ń kọjá ọdún kan ní ìsìn báyìí gbogbo àwọn tó ń fẹ́ lágbà tó ti sí òbò wọn fẹ́ra wọn pọ́dún kan rí ìyẹn àkọ́kọ́ nìyẹn ẹni ẹlẹ́ẹ̀kejì ẹni aláàkọ́ yìí tí mo ní kó lọ síbò ó sọ pé ẹni tó torí ẹ̀ lọ síbò ó sọ pé bad luck ni wípé bad luck ni pé gbà tóun bá aláṣẹṣepọ̀ gbogbo kan òun lọ ó ń bọ́ sílẹ̀ lẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ ẹni ẹlẹ́ẹ̀kejì ló sọ fún mi pé mo ṣe ẹ dúró ná ṣé àlè mọ̀ pàrọ̀ fúnra wa ká tó jẹun símbòsímbò ẹlẹ́ọ̀kọ́ ẹ ilẹ̀ tápà lóhùn ti lọ sí o ó wà láyé institution ẹni ẹlẹ́ẹ̀kejì ó ti símbò tán yín sìn ṣé wọ́n lè tẹ̀sí máa àwọn lè ṣẹ̀ṣẹ̀ ń pé bí ọdún kan ó ní olówó tó lówó bíi Dangote tó bá gun orí òun ó ní ká tó rí oṣù mẹ́fà onígbèsè ó ti mọ lé gbèsè lẹ́fun àti ṣeun kílẹ̀ ní tòun lè lò láti fi wẹ owó ayé kúrò lára owó ayé sì kọ̀ ó nígbà tí wọ́n sọ̀rọ̀ ló fún wa understand pé àṣọ bò tóun sìn ìkan tiẹ̀ wà nù wọn nísìn ó ní wọ́n sìn òun ní láti ibi òbò òun wọ́n sóbò òun wọ́n sín àyà òun wọ́n sín kinní òun ìyẹn tiẹ̀ ó dà pé iṣẹ́ tó ń ṣe fún yẹn ó ṣe kinní àmọ́ ó ti wá bímọ ṣe mọ̀ pé omi ara ó ti bímọ nígbà tó ń ṣiṣẹ́ ó ló lọ déédéé o nígbà tó ń wá ti bímọ nísìnyí ó láǹ ti ṣeun pẹ̀lú gbogbo òun pàkúta ni ibi tó ń dẹ̀ ti wá lọ sìn àáfàá náà ti kú ẹni náà ti kú lọ kó tó sin fóun wọ́n ṣe kinní fóun wọ́n tó ń toró lọ ẹni míì tó wá sọ fún mi ni pé ibi tóun lọ tọ́wọ́ ti ṣe nǹkan fóun nítorí ọkọ òun ló ń ṣe lọ́bẹ̀ ó láǹ ti ṣeun máa yẹn bóun sùn ìgbà tó ti máa yẹn bóun sùn ó bóun sùn tó dà sí òun lára o tó sọ pé àwọn fẹ́ lo àtò àfáàní dẹ̀ gbé ẹni náà dẹ̀ gbé ọgbé ọtí fóun kíní bí ọtí báyìí fóun gbé kóun mú pé kíní òun ó sàn bọ́lẹ̀ ó lóun dẹ̀ mú ìgbà tóun délé ọkọ náà ló ń fẹ́ bóun lájọṣepọ̀ ó bóun lájọṣepọ̀ ó sì lóyún o ó lóyún ó wá fẹ́ ṣẹ́yún kò lóyún ṣẹ́ máa tó wá lọ bá kó bóun ṣe nǹkan yìí bó ṣe bẹ̀rẹ̀ sí threatening ẹ̀mí pé òun ló lóyún tó wà nínú ẹ̀ á wà lẹ́nu ẹ̀ báyìí. àwọn ẹ̀yin kan wá sínú DM mi ẹ jẹ́ nǹkan voice note ní díẹ̀ because lórí ọ̀rọ̀ kìíní mi ní sọ́mọ́ lórí ọ̀rọ̀ oyún ṣíṣẹ́ yìí àbí kìíní kan ok ọ̀tọ̀ lélẹ̀
ó fẹ́ mo sọ̀rọ̀ burúkú sí lady yẹn náà but mo fọ̀rọ̀ burúkú sí náà but òun bọ̀ ó yẹ máa gbọ́ ó ní good morning ma please ma I want you to help me what can I use to be seeing money people do promise me and they won't give me I have a lot of guys in my DM all of them just want me to come before they can give me something and I'm not ready to give them myself ó fẹ́ gbowó lọ́wọ́ ọkùnrin òrìdí àti fún wọn lóbò who does that mo ní why do you want guys to give you money when you can make money yourself I don't have anything that will make guys to give you money ẹ̀bùrẹ̀ láwọn tó máa ń béèrè lọ́wọ́ mi mi ẹ̀ bá ti ta nǹkan tó máa ń mú ọkùnrin fún yàn lówó rí torí rí mi gangan fún mi ì parọ́ fún ọ tó máa ń bẹ lára rẹ owó tó ń bẹ lára rẹ kúrò ń bẹ máa lo nǹkan àánú kò sì máa ṣiṣẹ́ àárọ̀ ìbò ti dídé ibi iṣẹ́ mi aláàjì sì wà ọ̀dọ̀ mi làlájì sùn lánàá bẹ́ẹ̀ ni ọdún mi làlájì tún náà rọ lánàá ẹlẹ́sìn mọ́nì sìn mo ti wẹ̀ aláàjì ti wẹ̀ mo ti wà bí iṣẹ́ wọn lọ èmi náà ti wà bí iṣẹ́ mi wá lọ wáyé tí ń jókòó pé aláàjì kan lọ ṣe gbogbo ẹ̀ wá wá ní okay ma please ma can you give me bóyá customer náà ni o what I used for my boyfriend that he will have money he will be having money and he will be spending on me as well ẹ̀rọ kórìí ẹ̀ ti burú mo wá ṣe voice note kan sí I don't understand your problem. I swear to God. I don't understand. wọ́n pọ̀ bẹ́ẹ̀ I o understand. I'm just lying. You first said ọkùnrin ò náwó fún ẹ bla 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 ọkùnrin wà ní DM ẹ fẹ́ fún ẹ lọ́wọ́ fẹ́ fún ẹ lówó fẹ́ bẹ lájọṣepọ̀ ni yes you want to collect money from a man ó máa bẹ́ẹ̀ sùn náà ṣebí náà you want to collect money. ẹ̀yin yẹn kí mọ nǹkan tí ògo yín sọ ayé the kind of person tó ọkùnrin máa ṣe fún àbí wàá ṣe fún aláàrẹ ṣé ní ọkùnrin ṣe fún ẹ àbí kò ṣe fún aláàrẹ you choose one day now èmi ò ní iṣẹ́ tí wọ́n máa ń ṣe èmi ò ní nǹkan tí mo lè fún ẹ tó lè lò tọkọ ẹ túbọ̀ ìfẹ́ máa lówó lọ́wọ́ tí wọ́n máa náwó fún ẹ kí ló tí wò lè lówó lọ́wọ́ kí ló tí wò ṣiṣẹ́ iṣẹ́ wo ni wọ́n ṣe ibo ló ti dúró better go and think your boyfriend I don't understand. ẹlòmíì nù yín táyé yín tẹ́jú ń gbóbò tẹ́ ń sin káàkiri táyé yín ò jẹ́ fi dá ni wípé ẹ fẹ́ kọkùnrin máa ṣe fún yín kí ló tí wò lè ṣe fún ara rẹ̀ person wey go love you ò ní ìdàtí stress ara ẹ̀ èmi gangan lè sample ẹnikẹ́ni tó bá ti love tó fìfẹ́ hàn sí tí ò dá padà fún ẹ yọ̀ǹda rẹ̀ jó mọ́ bá tiẹ̀ lọ ẹni tó máa love ẹ ń bọ̀ tó bá ti pọ́wọ́ lọ́wọ́ wà lára ẹ̀ tí ò jẹ́ káwọn èèyàn máa nífẹ̀ẹ́ rẹ̀ ìwọ náà gbìyànjú ajé wẹ ọwọ́ kò lára ẹ̀ kò sì máa lo nǹkan àánú kò sì máa ṣiṣẹ́ ẹni tí ó ṣe ẹ́ láàánú ó wà ìwọ gan fún ọ náà rẹ̀ gan lè ṣe yẹn láàánú ẹni tó fi mọ́tò gbé ló ń wá kiri sí ìwọ lè fi mọ́tò gbé yàn ni kàkà mi ò sú o kàkà kí n lọ sí abẹ́ fọ́kùnrin ìyẹn àsoso ráńpẹ́ díẹ̀ oṣó fẹ́rẹ́fẹ́ díẹ̀ máa mẹ́yẹlé máa mú bọ́rí máa mẹ́yẹ tù máa mú bàjẹ́ mi èmi kẹ ìyàwó aláàjì ẹ wo lórí ọ̀rọ̀ síbòsíbò ojú àgbọ̀ ọpẹ wa fẹ́m ó pọ̀ tí mo fẹ́ sọ fún yín o but ìyẹn ti tó gẹ́lẹ́ I don't want to talk too much ẹ̀yin tẹ̀ ń síbò 400 lójúmọ́ ọlọ́run ó gbà yín náà lọ́jọ́ tàwa yìí kò sáyè síbòsíbò but you want to make money o fẹ́ lówó lọ́wọ́ come ọmọ alájẹ ni wá mo ti dí láàárọ̀ mo ti pàdé mi mo ti pe fáà mi mo ti pe Dédùmarè ọba mi òkè